Ibu ni ẹ̀yin Nàìjíríà tẹ́ pera yín olórí burúkú ni yín ẹ sì dààmú ni ọlá Rasulullah sallallahu alaihi wasallam aburú ọkàn gbogbo yín tọmọtọmọ taya tẹ bí tara la burú ọkàn yín ẹ̀yin tẹ́ jẹ́ leader wa ní Nàìjíríà àwọn bandits wá live wọ́n wá Facebook live wọ́n wá TikTok live sì rí nǹkan kan ṣe sí ìdásí fi ń dé gbogbo ògbèríko gbogbo orí burúkú ọkàn yín olórí burúkú ẹ pè kan ní Gúnmi ẹ̀yìn tíjọ ń wà òun àti Ṣèyí Tinubu wọ́n jọ jókòó báyìí tá a jọ rí fídíò rẹ̀ lẹ́yìn olórí burúkú tẹ́ ẹ̀ ní sáfà ẹ̀ ní jèrè lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tó ti ń bá yín láàmú omi ara ẹ̀jẹ̀ ara tó ti ń bá yín láàmú àlùbáríkà gbogbo àwọn tí wọ́n ti tẹ̀jẹ̀ wọn lẹ̀ kó máa dàrú lára yín láti wákàtí lọ ẹ̀ ní sí oríire ẹ̀yin fojoojúmọ́ pààyàn lẹ̀kún ẹ̀yin kó àwọn ọmọ yẹn kó wọn travel olórí burúkú àti bàbá tó rànjú náà dàn tẹ́yìn sọ pé ẹ̀yin leader wa Nàìjíríà kò ní dáa fún ìdààmú ọba yín ẹ̀ ṣòfò ní ẹ̀ ráre ẹ̀ ní lágbára lọ́wọ́ náà ẹ̀ ní gánmọ́ làáfíà ẹ̀ ní parí ayé yín síbi tó dáa àwọn bandits wọ́n sì ń wá live wọ́n wá TikTok live wọ́n wá Facebook live ẹ̀dẹ̀ ń rí wọn ẹ̀dẹ̀ láà ní technology US fẹ́ wọ ẹni rárá olórí burúkú ń bọ̀ ẹ bá ń dájẹ́ yóò hùn yín láṣẹ Ọlọ́run ọlá Mẹ́kà Mẹdínà ọlá Rasulullah sallallahu alaihi wasallam ọlá Jésù Kristi yóò hùn yín ni ẹ sórí burúkú ni bẹ́ẹ̀ ṣe ń pọ́n báwọn bandits ṣe ń pààyàn àbúrò ọmọ kàn yín ni ẹ̀ ń jẹ́ leader wa Nàìjíríà kò ní dáa fún yín gan ẹ sọ̀fò ní ẹ̀ ráre ni kò ní yẹ ẹyin ẹ sọ̀fò ní ẹ̀ ráre ni.